tó lè rí tí ikú ṣe o. Bí ikú ṣe lágbára tó. Bí ikú ṣe lágbára tó. Kò sólógun tó lè rí tí ikú ṣe. Bọ́lá kú ṣe tó. Ọlọ́run wọn bá kì í bẹ́sẹ̀ wò. Bọ́lá kú ṣe tó. Ọlọ́run wọn bá kì í bẹ́sẹ̀ wò. Bí kú ṣe lágbára tó gidi ọ̀rọ̀ ni. Bí kú ṣe lágbára tó kò sólógun tó lè rí tí kú ṣe. Tó bá ṣe pé ikú pẹ́ ní Ọlọ́run lọ́jọ́ kan tọ́lọ́run bá bínú. Tó bá rí bínú ẹ̀ o. Tọ́lọ́run bá fún ní ikú èrì. Pé kí ló dé tó fi pa o. Ikú ibà ti ṣèrú ẹ̀ mọ́ ẹni èṣù ni ikú ibà máa pa. Ikú ibà ṣàgbé jẹ mọ́wọ́. Àmọ́ ọlá púpọ̀ púpọ̀ jù agbára látọwọ́ Ọlọ́run. يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. آمين. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. لا إله إلا الله وحده أنجز وعدا ونصر عبدا وهذا جندا وهذا من عذاب وعدا. لا إله إلا الله وأنا أعبد إلا إياه مخلصين له الدين ونحن الكافرون. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ẹ jẹ́ ká ṣe àmínà. آمين. ẹ jẹ́ ká ṣe àmínà. ẹ jẹ́ ká ṣe àmínà. آمين يا الله. kí gbogbo ìpele kọ̀ọ̀kan tá a ti ń tà ń ṣe la máa pè yín ẹ jẹ́ kí wọ́n ka àyọkà láti inú Al-Qur'an sọ wá wá ṣe sàárà méjèèjì papọ̀ ọlọ́run máṣàlá ìṣe ní rọrùn bismillah. Bismillahi rahmani rahim. Wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. الله خير عما يشركون. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل الصالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. آمين. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم. afáwa tí ó bá wa ké ọlọ́run bá wa ṣàlékún àlùbáríkà kódà ibi tó lọ níbi alukoran tó ké ibi tó yẹ kó lọ ni tó báyìí mu ọlọ́run máṣáláyé bá wa lékún karama wala la ilaha illallah alukoran ni àtiwákà yìí káwa máa ń ṣe sàárẹ̀ káwa sọ pé alekore àánú ọ̀rọ̀ Olúwa nítorí ránṣẹ́ sí Muhammadu ìwé òfin tó fi ṣètò ayé gbogbo wa ẹ jẹ́ ká tẹ̀lé káyé wa ó lè dùn ẹ jẹ́ ká sá fún káyé wa ó lè dára alekore àánú ọ̀rọ̀ Olúwa èyí tó fi ránṣẹ́ sí Muhammadu ìwé òfin tó fi ṣètò ayé gbogbo wa ẹ jẹ́ ká tẹ̀lé káyé wa ó lè dùn ẹ jẹ́ ká jẹ́ fún káyé wa ó lè dára alekore àánú ọ̀rọ̀ Olúwa èyí tó fi ránṣẹ́ sí Muhammadu ìwé òfin tó fi ṣètò ayé gbogbo wa ẹ jẹ́ ká tẹ̀lé káyé wa ó lè dùn ẹ jẹ́ ká jẹ́ fún káyé wa ó lè dára alekore àánú ọ̀rọ̀ Olúwa èyí tó fi ránṣẹ́ sí Muhammadu ìwé òfin tó fi ṣètò ayé gbogbo wa ẹ jẹ́ ká tẹ̀lé káyé wa ó lè dùn ẹ jẹ́ ká jẹ́ fún káyé wa ó lè dára alekore àánú ọ̀rọ̀ Olúwa èyí tó fi ránṣẹ́ sí Muhammadu ìwé òfin tó fi ṣètò ayé gbogbo wa ẹ jẹ́ ká tẹ̀lé káyé wa ó lè dùn ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè dára. ọlọ́run wọlé iye Al-Qur'an ìgbésí ayé wa ọlọ́run ló rojú àǹfọ̀ wa ṣé wọn pé tí wọn bá ra fóònù wọn máa ń fi kinní kan sí bíi manual báyìí ó máa ń wà nínú mọ́tò náà tó jẹ́ pé téèyàn bá go through nǹkan yẹn bó ṣe fẹ́ lo fóònù yẹn á ṣe kí ni á rọrùn. béèyàn bá ní challenges kò sí nǹkan tó ṣe ẹnìkan tí ò tí ì ṣe ẹnìkan rí tó bá padà sínú Al-Qur'an yóò ní solution. òun ló fọrin tá a kọ ilé kan pé alekore àánú ọ̀rọ̀ Olúwa èyí tó fi ránṣẹ́ sí Muhammadu ìwé òfin tó fi ṣètò ayé gbogbo wa ẹ jẹ́ ká tẹ̀lé káyé wa ó lè dùn ẹ jẹ́ ká tẹ̀lé káyé wa ó lè dá. wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. nísìnyí a fẹ́ ṣe fìdáwó prayer torí ẹ̀ jókòó gangan a fẹ́ ṣàdúrà fún bàbá wa Misbahudeen Ọláìtàn Ògúnnẹ̀yẹ àti màmá wa Mesuratu Ọlábìntán Ògúnnẹ̀yẹ àti gbogbo àwọn màmá wa tí wọ́n ti lọ. màmá wa Fadilat wọ́n ti lọ, màmá wa Wasilat àwọn náà ti lọ,
àti gbogbo òkú tó wà nínú ìdílé yìí la fẹ́ ṣe fìdáwọ́ prayer fún ọlọ́run kó ọlá iye Al-Qur'an ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn ọlọ́run bá ní kẹ́ wọn ọlọ́run bá ní ṣe kú ní ìsinmi fún wọn iwájú tí wọ́n kọjú sí ọlọ́run jẹ́ ó dà ẹ̀yìn tí wọ́n fi ilẹ̀ ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ládàá àdúrà ládàá sàrà ọlọ́run má ṣàlàyé mú bá wọn sáré la hawla wala quwwata. àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọn ní a kì í lẹ́ni ní mọ̀sánká mú kíkan mi ò lè láwọn ọmọ lẹ́yìn kí n tún máa dààmú ara mi àfáwà tó bá wa ṣe léyìí àfáwà Misbah àbí àfáwà Misbah dín tí ó ń bá àwọn bàbá wa tá à ń ṣàdúrà fún lẹ́nu ó ń bá wọn dórúkọ bàbá náà Ọlọ́run bá wa foríjì wọn bàbá ń jẹ́ Misbah-udeen Ọláìtàn òun jẹ́ Misbah-udeen Olúwakẹ́mi gbọ́dọ̀ bá tóbi jọ Allahu Akbar yóò wá bá wa ṣe àdúrà fún bàbá Ọlọ́run kó wọlá bí ẹ̀mí bàbá ṣe gan Ọlọ́run jẹ́ kẹ́mi tiẹ̀ náà la hawla wala quwwata. ẹ jẹ́ àdá ọpẹ́ fún Ọlọ́run ọba ẹ jẹ́ àdá ọpẹ́ fún Ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí pé alhamdulillahi rabbil alamin Ọlọ́run ọba tí adá ọpẹ́ fún náà ní ọba tó ṣe wípé fa'alu liman yurid taf'alu liman tasha òun náà ni pé Ọlọ́run ọba yìí fa'alu liman yurid ọba tí máa ń ṣe ló bá ṣe òun láàrin gbogbo ẹ̀dá tó dá taf'alu liman tasha ọba yìí bó bá ṣe òun náà ni máa ń ṣe fílì màkàlùkì láàrin gbogbo ẹ̀dá tó dá ẹja ní Allahu akbar ọba tó dá sí wípé gbogbo tó bá ṣe náà ni máa ń bọ́ nígbà míì máa ń bọ́ sí déédéé láàrin àwọn ọmọ ànábì Ádámà nígbà míì náà kì í bọ́ sí déédéé kò wá sẹ́ni tó lè question náà báyìí pé ìjẹ́ kí ló tó fi ṣe báyìí ẹja ní títóbi ní fún ọlọ́ọ̀bá ẹlẹ́kan sí pé Allahu akbar ìkẹ́ àti ìgbẹ́ náà tó máa bá òjíṣẹ́ láàánú Muhammad sallallahu alaihi wasallam ànábì tó dá sí wípé àfáàká ní wá àzọsánà bẹ̀rẹ̀ hákì lílẹ̀ khaliq rahmatan àfáà yìí ní ọlọ́wọ́ bá àrà ànábì pẹ̀lú nǹkan ká àyàfi ìmọ̀nà náà ló ọlọ́wọ́ fi ànábì ṣe fún gbogbo àgbáńlá ayé lílì mọ́ọ̀mì nínú kúbọ̀rọ̀ wà ní káfíìn ní ṣúbọ̀rọ̀ gbogbo ẹni tó bá gbà fún ànábì wa sallallahu alaihi wasallam irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ni tó máa jìgì níwájú Ọlọ́run gbogbo ẹni tó bá wá gbà fún Ọlọ́run kó ṣàánúwọ̀ ẹni bẹ́ẹ̀ Ọlọ́run bá kẹ́ ànábì Ọlọ́run bá gẹ́ àtàwọn aláìní ẹ̀ àtàwọn ìjọ gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n bá ànábì lò gbà Ọlọ́run bá kẹ́ wọn Ọlọ́run bá gẹ́ wọn gbogbo wọn afá wa tí wọ́n ti kọjá sáré kìyàmà tájú lè áìdá tájú lè mọ́ọ̀mì tájú lè mọ̀tẹ́kì gbogbo wọn bẹ́ẹ̀ tí a lè dárúkọ wọn ní àti ìta àmọ́nù àti ìta àmọ́nù wọn Ọlọ́run bá kẹ́ wọn Ọlọ́run bá gẹ́ bismillahir rahmanir rahim gbogbo àwọn afáwà tó wà láyé tá à ń jáde báríkà wọn bàbá wa gbẹ́rú wa kẹ́mi ọlọ́kan láhàdámọ́láhùn ayákẹ́wọ́ àbísọ́wọ́láhùn ta'ala àmín Ọlọ́run bá dúró tì wọ́n bá àwọn tó wà lórí kalẹ̀ Ọlọ́run bá ṣàánú yín bá dúró tì yín bá ṣàánú yín bá dúró tì yín ọba tó ti ṣe yín lẹ́ni dáadáa Ọlọ́run ní àpadà sábúrò ní ti bá yín láìláì àná yín ti ń dára àná yín ti dá òní yín ti dá ọ̀la yín ọlọ́mọdé bàjẹ́ láìláì ọlọ́mọdé olóyún tó bá fẹ́ràn tó bá ṣàmì fún àwọn ọ̀dọ́ ìmáàmù ọlọ́mọdé bá dúró tì yín gbogbo wọn ti dáwọ́ ní títí jẹ́ dòdò fún yín ọlọ́mọ àti bàbíjẹ́ kọ́ mi láàrín àfẹ́ yín gbogbo ní fẹ́ràn fẹ́ yín síwájú ọlọ́run bá yín máa fẹ́ gbogbo ní kọ́ yín síwájú ọlọ́run bá yín kọ́ ẹ máa yín máa ṣàdúrà fún ọgbọ́n ìmáàmù kódà àdúrà yín jù bẹ́ẹ̀ lọ́wọ́ wa nítorí pé tọ́ bá ní èèyàn di máìkì mú pé wọ́n sọ̀rọ̀ ń ta ẹ̀yin náà lè fi kọ́ wa wọ́n ti tọ́ bá ìsìn gbẹdẹ lè nílá ìlà ìlà hùwà tó gbé ọlọ́kùn mọ́tà ń jẹ lé àlùbáríkà yìí náà ni tí a bá lọ lé ké tí kò wá máa jáde síta káwọn ẹ̀ máa yẹ kó ń sọ̀rọ̀ nígbà ọjọ́ tó bá máa gbé máìkì dání àwọn àgbà tó tó olúwa ẹ̀ kò tiẹ̀ lọ lé kéwù ni ọ̀tọ̀ náà èyí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó kọ́ wa ọ̀tọ̀ ní kíkì ẹ̀ lọ lé kéwù ọ̀tọ̀ náà ní kíkì ẹ̀ gbé máìkì dání kó wá mọ̀ wọ́n sọ ọba tó ti wá ṣe ilé ni tí mọ̀ ọ́ sọ tí ọba tó ti ṣe ilé ni dáadáa tó ní àyíká ìtẹ́bá dé ọlọ́run àpadà sábò ní dé bá yín àpadà sábò ní dé bá yín láìláì àpadà sábò ní dé bá yín ọlọ́run wọlá pé olólùfẹ́ gbogbo gbàlá nífẹ̀ẹ́ yín wàláì tàláì tí ẹ bá sọ̀rọ̀ níwájú ìmáàmù ọgbà àṣeyọ ọmọ ìmáàmù ni àhánàkùnúwà ọlọ́run fà ní kó síbẹ̀ inṣàlá ọlọ́run bá dúró tì bísímìlá gbogbo ajé kájọ nàka sí ìmáàmù pé ọlọ́run kẹrin sọ́ọ̀tù búra kan fún àwọn ọmọ ìmáàmù ọlọ́run kó bá fi sọ́ọ̀tù búra kó bá fi dùn yín nú ìnáwó tẹ̀ máa ṣe lọ́la ọlọ́run kó má fi ìbànújẹ́ kọ́ bẹ̀rẹ̀ fún yín àwọn ọmọ yín
tí láti ibi tó ti bẹ̀rẹ̀ síbi tó bá máa dé ọlọ́run kó ṣe náà kó ṣe wọn lọ́mọ alálùbáríkà fún yín ọlọ́run ọlálùbẹ̀ tí ń pèsè àwọn ọlọ́run ọlọ́run gbogbo àwọn ọmọ yìí náà kọ́ lọ́run ṣe wọn lálùbáríkà àwọn kó ṣe wọn lọ́mọ alálùbáríkà bismillahir rahmanir rahim wadduha wa layli idha saja ma wadda'aka rabbuka wa ma qala. ولسوف يؤتيك ربك فترضى ألا بيدك آهلا فعجلا فأما اليتيم فلا تكرم وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فعجز. àwọn ọba tó fi wọn sọ̀rọ̀ gan wọn ní kò síbi tí màmú bá dé láyé ìkọ́rí àwọn ẹni ìmáàmù máa ń pọ̀yọ̀ nílé ní gbogbo bẹ́ẹ̀ náà ló ṣe rí wàláhì bẹ́ẹ̀ náà ló ṣe rí kì í ṣe pé à ń rà fún yín ìgbọ́tẹ̀ ń ṣe là ń sọ nígbà tàbá dé gómìnà tẹ́ ẹ̀ bá ṣe dáadáa fún wa ṣé tó tàbá tiẹ̀ ń pẹ́ síwájú àṣà mo bá ṣe sọ pé bàbá ìmáàmù náà wọn ò dá o bọ̀bù bẹ́ẹ̀ kọ́ ni ti bàbá ìmáàmù yìí kọ́nà bá dó tì yín aṣàdúrà fún àwọn bàbá wọn ló wá kẹ́mi kọ́nà bá dó tì yín kọ́nà bá ṣàánú yín àwọn bàbá tí wọ́n bí èmi lọ́nà ọlọ́run kó bá dó tì yín ìdùnnú tí ń ṣe fún yín báyìí ọlọ́run ní fúnpa mi jẹ́ fọ́ọ̀mù láàrín fún wọn la ilaha illallah wọn náà bọ̀ Muhammad sallallahu alaihi wasallam mo ṣàdúrà fún àwọn àfáà Abdul Baki ọlọ́kọ̀ bá bó ti yìí mo bá ṣàánú yìí mo ṣàdúrà fún àwọn afárá mo ti gbàgbé bọ́ ní afárá mọ́nàtúndà ọlọ́kọ̀ bá bó ti yìí ọlọ́kọ̀ bá ṣàánú yìí ọlọ́kọ̀ la ilaha illallah. rahmatullahi wa barakatuh. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا أستغفر الله أستغفر أستغفر الله أستغفر Astaghfirullah àwọn òkú wa astaghfirullah fèjì ọ̀hún astaghfirullah báwa kẹwà astaghfirullah báwa kẹwà astaghfirullah fèjì ọ̀hún astaghfirullah وبعذابكم شكرتم وأمرتم وكان الله شاكرا عليما الحمد لله الحمد lórí jíjẹ alhamdulillahi lórí mímu alhamdulillahi nínú ẹbí alhamdulillahi lórí iṣẹ́ alhamdulillahi mo fi ń dúpẹ́ alhamdulillahi ẹ̀jọ̀ àjọ mi alhamdulillahi مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما اللهم
صل على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما قل ادعوا الله أو الرحمن أيما تدعو فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا الله لا إله الله لا إله الله لا إله الرحيم لا إله الملك لا إله القدوس لا إله السلام لا إله لا إله المؤمن لا إله مهيمن لا إله الحبيب لا إله الجبار لا إله متكبر لا إله الخالق لا إله الصبور لا إله الصوير لا إله الفتاح لا إله الوهاب لا إله ملك لا إله ذو الجلال لا إله والكرام لا إله الله لا إله الله لا إله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فروح وريحان وجنات نعيم 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 في شط وادية في جنة عالية كتوف ودانية في عيشة راضية 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 في جنة عالية ودانية بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو العز القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علم إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر
بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لا ترون عين اليقين ثم لا تسألون يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله آمين كن فيحكم آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Foríjì wọn Olúwa àmín, ṣìkẹ́ṣìkẹ́ fún wa àmín. Bàbá wa táwélé foríjì wọn. Ẹ̀jẹ̀ àjòrí foríjì wọn Olúwa, ṣìkẹ́ṣìkẹ́ fún wa àmín, ṣìkẹ́ṣìkẹ́ fún wa àmín. Bàbá wa táwélé foríjì wọn Olúwa, foríjì wọn Olúwa, ṣìkẹ́ṣìkẹ́ fún wa àmín. Foríjì wọn Olúwa, ṣìkẹ́ṣìkẹ́ fún wa àmín. Bàbá wa táwélé foríjì wọn Olúwa, foríjì wọn Olúwa, ṣìkẹ́ṣìkẹ́ fún wa àmín. Foríjì wọn Olúwa, ṣìkẹ́ṣìkẹ́ fún wa àmín. Bàbá wa táwélé foríjì wọn Olúwa, foríjì wọn Olúwa, ṣìkẹ́ṣìkẹ́ fún wa àmín. Foríjì wọn Olúwa, ṣìkẹ́ṣìkẹ́ fún wa àmín. Bàbá wa táwélé foríjì wọn Olúwa. ẹ jẹ́ ká ní Allahu Akbar. a kí Ọlọ́run. ana Ọlọ́run máa ṣàlàyé ìjọba lórí bàrẹ́kà. wala hawla wala quwwata illa billah. nígbà tó mẹ́nu lé fìdá prayer náà ni brọ́dà mi wọlé. brọ́dà wa Abdulkabir. Ọlọ́run máa ṣàlàyé ìjẹ́ kárí yín pẹ̀lú. ẹni àpọ́nlé ni Ọlọ́run jọ mákànyín lábùkù láéláé. wala la ilaha illallah. kò sí ibi tí mo ti pàdé yín. my imam bàbá lẹ́jẹ́ fún wa, ẹ̀gbọ́n lẹ́jẹ́ fún wa, ṣùgbọ́n ẹ gbà fún Ọlọ́run látara wa. Ọlọ́run má padà lẹ́yìn yín. Ọlọ́run má jà yín wálẹ̀ láéláé. Ọlọ́run má jà yín wálẹ̀ láéláé. òkè tọ́lọ́run ti tò yín sí yẹn náà Ọlọ́run jẹ́ ẹ máa ga sí i. wala la ilaha illallah. lẹ́sẹ̀ wá ń ga yìí Ọlọ́run jẹ́ àmọ́ sí dáadáa ládùúgbò. Ọlá ànábì wa Muhammad. ẹ̀yin méjì náà lọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ fún ládùúgbò, ìtinú mi dùn sí púpọ̀. Tọ́dà wa Abdulfatai Bisiri ọmọ bàbá Olúmọdé. ọjọ́ kan mo rí kinní wọn ní ẹ̀gbọ́n mi lẹ́nu yìí, ẹni báwo ló ṣe fẹ́ jẹ́ ẹ̀gbọ́n ẹ̀, mo ní kò ń ṣẹ́gbọ́n rẹ̀ àbí máa wọlé máa pè fún ẹ̀yìn sìn wá rí. àṣẹ tó bá da fún ẹgbẹ́ èèyàn inú èèyàn ó máa dùn, bá pè àbúrò báwo ni mo ṣòrí ní ìsìn. Tọ́dà wa Abdulkabir Ọlọ́run jẹ́ máa ga sí i, Ọlọ́run má jà yín wálẹ̀ láyé. wákàtí mo wá fẹ́ dá fún wọn tó máa já ìgbéga pé Ọlọ́run má jẹ́ yọ ṣubú níbi ìgbéga dé.
ọlọ́run má jẹ́ yọ̀ ṣubú níbi tẹ́ ti ga. Iwájú lọ́wọ́ máa lọ. Ọlọ́run ọdún kàbẹ̀rẹ̀ ọlọ́run má jẹ́ yọ̀ ṣubú níbi tẹ́ ga yé. Ọlọ́run má jẹ́ yọ̀ ṣubú níbi tẹ́ ti ga. Iwájú lọ́wọ́ máa lọ. Ọlọ́run máṣálá ìbára gbàdúrà. La ilaha illallah. Mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ni tí mo dẹ̀ fẹ́ tọrọ yìí mo ti tọrọ ẹ̀ lọ́dún bíi méjì sẹ́yìn mi jẹ́ tí rí bẹ́ẹ̀ program kẹsẹ̀ ẹbí ọ̀tún pé títòsí pé báyìí mo rí pé ẹbí Ọlọ́run nífẹ̀ẹ́ yín ẹ ṣe alihamudulilayi ṣe pé màmú máa ń jáde ó máa ń lóríṣiríṣi àìmọye fámílì mi ìta máa lọ ní afẹ́ ṣe program báyìí kí wọ́n máa bára wọn jà kò sírú ẹ̀ nínú ẹbí yín mo bá yín dúpẹ́ fún Ọlọ́run bẹ́ẹ̀ ṣe wá wà organize mo fẹ́ nínú Ramadan ẹ máa gbọ́ Ọlọ́run lálejò ká máa jókòó bá a ṣe ń jókòó yìí lóòótọ́ ẹ̀ ń ránṣẹ́ sí wa o bàbá Ṣẹ́gun lẹ̀ ń rán wọ́n sì ń jíṣẹ́ wàláì wọ́n ń jíṣẹ́ bàbá wọn ṣe ń jíṣẹ́ yẹn náà a kàn máa ṣàdúrà mọ́ṣáláṣí ẹ̀rẹ́ bàbá a fẹ́ máa jókòó lórúkọ bàbá ní ibi báyìí nínú Ramadan Inshallah. Ní tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín nìyẹn brother mo fẹ́ tọrọ ẹ̀ wọ́n ní ìzọ́n Ọlọ́run kó ṣe ní rọrùn. Allahumma amin. Torí pé bàbá ìkan gbòógì ni wọ́n nínú mọ́ṣáláṣí wa ìkan gbòógì so program wa àwọn èèyàn dẹ̀ máa ń dá wa lóhùn àwọn ẹbí lóòótọ́ ẹ̀ ṣíwájú sí i àwa náà máa ń gbàlejò yín wá sílé nígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ kìíní bẹ́ẹ̀ni tàdé máa ń ṣe oúnjẹ tá máa ń ṣe gbẹ̀ bẹ́ẹ̀ni ṣùgbọ́n wọ́n ṣe mọ́ Nàìjíríà yìí kì í ṣe pé tówó kì í ṣe pé láti gbàlejò àwa a máa ń tèjì ẹ̀ tó ìdè kó níbẹ̀ tó ṣèbó owó la fẹ́ fi gbélé Ọlọ́run ga ká máa fi ránṣẹ́ tẹ́ bá ti dàbọ̀ ṣe ní àná representative wa ní Ìbáṣe èmi òun bàbá Ṣẹ́gun lọ́wọ́ ìdájọ́ àwa báyìí kírun nígbà yẹn sáàdẹ̀ ṣẹ̀tọ́ wa. ẹ̀ńdẹ̀ mọ̀rọ̀ ẹ̀dẹ̀ tún wá ṣẹlẹ̀. so wíwá yẹn gangan yẹn la máa. òun náà ní pé a fẹ́ ṣe wáàṣì gbogbo nǹkan fẹ́ lò ń bì wá di bíi 12:30 inshallah sí 1:45 á parí ẹ̀ a fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run láàárín 10-15 minutes torí pé yóò padà wá jẹ́ ìbálẹ́jọ́ fún wa wádọ́jà gbẹ̀ndẹ̀ kíámà ká débí ká kàn gbowó yín ká ṣe kíni ká máa bá tiwa lọ Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Tẹ́ bá wo àwùjọ wa lénìí ní tí wọ́n ń pè ní ẹbí àwọn èèyàn ò ká kún mọ́ n tó kó àwọn èèyàn kù ní nuclear family mi èmi ìyàwó ọmọ generation wa ìta bá ti ń gbọ́ àgbémọ́ ni ọmọ ìgbọ́n bà rẹ̀ nù ẹ wo ìyẹn ti lọ fáàjù tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ànábì wa Muhammad ànábì ní la yadkhulul jannat qati'ur rahim sallallahu alayhi wa sallam ẹ̀yin bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni náà kò ní wọ àlùjánnà gbogbo ẹni tó bá jẹ́ okùn ẹbí ẹ gbọ́dọ̀ wọn bá tóbi jọ wọn. Allahu akbar. torí ẹ̀ mo máa ń sábà dá láṣà wípé okùn ẹbí kò ní tọwọ́ tèmi já o tí wọ́n bá wá já máa ń sọ fáwọn ẹ̀ tí wọ́n bá já lọ wo bí tó o ti já torí ọjọ́ tó bá máa so padà torí mi ò ní bá ẹ já mo dẹ̀ ń sọ fún Ọlọ́run pé kò sí èyí tí máa bá jà nínú gbogbo fámìlì mi tí tó bá ṣe gangan máa pè ẹ́ máa sọ fún ẹni báyìí o ṣe báyìí o ṣe báyìí o ṣe mi ò sí nífẹ̀ẹ́ sí bí Ọlọ́run ṣe ní ká máa ṣe nìyẹn torí pé Ọlọ́run ọba nígbà tó Ọlọ́run ọba fẹ́ dá wa ní ààyè kan nínú Suratul Hujurat Ọlọ́run ọba ní ya ayyuhal ladhina amanu inna khalaqnakum min zakarin wa unsa waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum indallahi atqakum ẹ bá mi káyà ẹ̀ Ọlọ́run ọba ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim.
يا أيها الذين آمنوا ọlọ́run ní ẹ̀yin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo inna khalaqnakum min dhakarin wa unsa. èmi ọlọ́run ọba ni mo dá yín ní takọtabo waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. mo wá ṣe yín ní ìran mo dá gbogbo yín látara ànábì wa Adam alayhi salatu wa salam àti màmá wa Nana Hawa. Àwọn méjèèjì náà ni wọ́n bí àwọn ọmọ tí ayé fi wá gẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ báyìí. Ọlọ́run bá látara àwọn méjèèjì yẹn ní gbogbo ẹ̀yin ọmọ ànábì Adam lẹ ti jáde. waja'alnakum shu'uban. Mo ṣe yín ní ìran látara ìran yẹn lẹ fi wá pọ̀ tó báyìí. wa qaba'ila lita'arafu kẹ́lí bá a máa dára yín mọ̀. Inna akramakum inda Allahi atqakum. Inna akramakum inda Allahi atqakum. Ọlọ́run bá ní ẹni kọ́kùn special níwájú èmi Ọlọ́run àbẹni tó páyà èmi Ọlọ́run. Gbọ́ lọ́run tóbi jọ wọn. Alimun khabir. Torí pé mi Ọlọ́run ọba alimun ọba onímọ̀ ni mi khabirun máa dẹ̀ fún gbogbo yín ní ìró gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe. A sì máa dé àyè tọrọ màmá. Ẹ bá mi mú sẹ́gbẹ́ kan pé màmá ní. Mo fẹ́ nígbà tí bá délẹ̀ ń bi wáàjì tí mò ń sọ yìí màá wá sí àyè tọrọ màá bá fowó yẹn tọrọ. Pàtàkì ẹbí ń tó dáa ni. A gbọ́dọ̀ da ẹbí rú. Kí ló wá ń da ẹbí rú lénìí? Ẹ rí i pé nǹkan kéékèèké ló máa ń da ẹbí rú. Nígbà míì ẹ lè rí kó má yà wá lẹ́nu ẹ lè rí i pé ọjọ́ orí ńgbà míì a máa da ẹbí rú. Tí ò pọ́sibù ni kọ́ bí gbogbo wa nígbà kan náà Ọlọ́run dá wa láwọn àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ ó dá wa ká gbọdún kan lọ́wọ́ ara wa ó dá wa ká gbọdún méjì lọ́wọ́ ara wa ó dá wa kán bí wa ká gbóṣù kan lọ́wọ́ ara wa ṣùgbọ́n nǹkan lọ́rọ̀ wọn bá fẹ́ lára wa ká máa ṣe kram fúnra wa ká máa ṣàpọ́nlé ara wa. Lọ́jọ́ kan àwọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọ́n ń jà nínú fámìlì wa àwọn òbí wa ti bí wa á pọ̀ díẹ̀ lọ́wọ́ àwọn òbí wa Ọlọ́run má pa wá àwa náà wá bẹ̀rẹ̀ sí ní bímọ. Nígbà tó wáyà àwọn ọmọ wa wá dàgbà débi pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní drọ́ǹgù síra wọn kò jù mí lọ ó jù mí kò ṣe kinní kan ó ṣe kinní kan kò tí ẹ̀ tí sọ̀rọ̀ owó ń bẹ̀ màmá wọ́n mi wá pè mí wọ́n pe gbogbo àwọn ẹ̀gbọ́n mi mo wá nínú ilé lọ́jọ́ náà mo wá bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ gbogbo àwọn ọmọ wa wọ́n ti kúrò mo wá bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ mo ní kí ló fàjà yín ó ní tí òun bá kí kò ní dáhùn lóhùn mo ní kí ló ṣẹlẹ̀ ó ní òun pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ lẹ́gbẹ́ mo ní òkè ìwọ ń kọ́ kí ló ṣẹlẹ̀ ó ní òun pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ ní kiri kan mo ní ìgbà wo náà bí wọ ló dáhùn ìgbà wo náà bí wọ ó fọdún kọ̀ọ̀kan mo ní ọdún báyìí báyìí náà bí ẹ èmi ni mo wá sẹ́kù lọ́jọ́ tó wá ṣèkó mà ẹgbẹ́ náà bá mi gbà mo ní ìwọ àti ẹ̀lẹ́gbẹ́ mo ní ìwọ àti ilé ìlẹ́gbẹ́ mo ní ìwọ ọdún kan ló gbà lọ́wọ́ ilé. tó bá pè é lórúkọ rọ́jú bọ́ má sọ fẹ́ni tó gbọ́dún lọ́wọ́ ẹ̀ nígbà wo ni kí ṣáàyàn ojú gbogbo ẹ̀ nígbà táwa fi ṣe tán wọ́n mi sọ pé àwọn òrò pé wọ́n wá dì mọ́ra wọn ìkan náà ọmọ wa náà lélẹ̀ lọ́jọ́ náà gbogbo wọn wá padà. ó ti wò pé díẹ̀ náà mo fi jù ṣùgbọ́n èmi ò káǹtẹ̀ bí mo ṣe fẹ́ kí báyìí ó yẹ ẹgbẹ́ mú kan lọ ká mọ́ ni pé báwo ni kí ló ṣẹlẹ̀ ẹ fújọ́ mẹ́ta kí ló ó ṣẹ̀wá tó bá ti wá rí mi sìn tí bá ti dìde òun náà sáré dìde á pàdé ara wa ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ẹ ti jọ dàgbà ìyá alágbájá bàbá alágbájá ká kíra wa ṣé rí ẹbí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ okùn ẹbí wàláhì kò ní wà lójọ́ náà Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam Ànábì ní gbogbo ẹnikẹ́ni tí okùn ẹbí torí ẹ̀ ìwọ tó jẹ́ kí wọ́n ló ń da fámìlì yín rú wúlẹ̀ lọ wá àyè kan tí wàá bọ́ sí nínú iná àyè tó confam ẹjọ́ àyè wo ló dájú nínú iná
kó lọ́hún kó ṣọ́ wa. bákan náà ìtọ́jú àwọn òbí wa ìtọ́jú àwọn òbí wa ó ṣe pàtàkì torí ẹ̀ mo ṣe ń kí àfáwà ilé ẹ̀kọ́ yẹn nígbà tó lọ síbi àyà tó lọ yẹn ọlọ́run sọ fún ànábì wa mọ̀ bismillahi rahmani rahim wa qada rabbuka alla ta'budu illa iyyahu. ọlọ́run ní èmi ni mo pa yín láṣẹ pé ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún kọ̀ọ̀kan lẹ́yìn èmi ọlọ́run. illa iyyahu. gbogbo ajé tó bá wẹ̀ kó ṣe láyé èmi ò mọ̀ nípa bọ́ tó bá ti bá débi pé wọ́n sọ fún ẹ pé kó máa forí balẹ̀ fún kinní kan kó tó jáde ṣe mo fẹ́ jáde o ṣọ́ mi lọ o ṣọ́ mi lọ o ti gbé níwájú ọlọ́run wákọ̀ dọ́rọ̀ bùkà Allah ta'budu illa iyyahu. ó gbúdọ̀ sí nǹkan ẹ̀mí lẹ́yìn ọlọ́run lẹ́yìn náà. wabil walidayni ihsana. wabil walidayni lẹ́yìn tó wọ ọlọ́run bá yọ wabil walidayni ihsana. ìṣe dáadáa sáwọn òbí ẹ̀ méjèèjì. wabil walidayni ihsana. Ànábì sallallahu alaihi wasallam ó ní birrul walidayni sálàfù ìṣe dáadáa sáwọn òbí ẹ̀ Ànábì ní compulsory ni kì í ṣe pé tó bá wù mí. sallallahu alayhi wa sallam. wabil walidayni ihsana. náà ọlọ́run ní ṣíṣe dáadáa sáwọn òbí ẹ̀. imma yablughanna indakal kibara. ọlọ́run ìmọ̀ yablughanna indakal kibara èyíkéyìí tọ́lọ́run bá ní kó dàgbà sí yín lọ́wọ́ ẹ gbọ́dọ̀ tọ́jú wọn. ahaduhuma aw kilahuma. àwọn afáà náà là dá wa lálẹ́ ahaduhuma aw kilahuma. ọlọ́run ìkànnì àbáwọn méjèèjì ẹgbẹ́ bí àyà yẹn ṣe sọ ahaduhuma aw kilahuma. ìkànnì wọn ni o àbáwọn méjèèjì ló dàgbà sí ẹ lọ́wọ́ ẹ gbọ́dọ̀ tọ́jú wọn. fala taqul lahuma uffin. o gbọ́dọ̀ ṣe ṣíọ àwọn òbí ẹ. wala tanharhuma. o gbọ́dọ̀ parí o gbọ́dọ̀ raise voice ẹ àhẹdàtà àwọn òbí ẹ nígbà tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀. fala taqul lahuma. fala taqul lahuma uffin. ntọ́kọ́mọ̀ ní Ìjẹ̀bú wa yìí tí ọmọ bá ti dàgbà tí yẹ ẹ bá ti dàgbà ó máa bẹ̀rẹ̀ sí ní lówó fún yẹ ẹlẹ́gùsì yóò dẹ̀ jókòó ibẹ̀. fala taqul lahuma uffin. fala taqul lahuma uffin. akójókòó àmì ń bọ̀ wá bẹ́ẹ̀ yóò wá máa fala taqul lahuma uffin. fala taqul lahuma uffin. ọlọ́run ní o gbọ́dọ̀ sọ̀rọ̀ àbùkù sáwọn òbí ẹ̀ wala tanharhuma. wala tanharhuma. ọlọ́run ní o gbọ́dọ̀ pariwo mọ́ wọn. ẹ jẹ́ n sọ nǹkan kan tó ṣẹlẹ̀ lọ́jọ́ kan màmá kan wà mẹ́ẹ̀ màmá Alejulehun màmá yẹn dàgbà gan ó lé ní 100 nígbà tó dàgbà dé stage kan ọmọ wọn máa ń fún wọn lóúnjẹ ọjọ́ kan fún màmá lóúnjẹ màmá yẹn ti dàgbà wọ́n ti dementia tágbàlagbà bá ti dàgbà ó wá fún wọn lóúnjẹ màmá yẹn wá ń sunkún pé ńṣe ni ọmọ àwọn yẹn ó fìyà ń jẹ àwọn ọmọ wọn yẹn wá sáré wá bá mi nínú mọ́ṣáláṣí pé ọ̀rọ̀ màmá yìí má dẹ̀ ti sóhun òun fún wọn lóúnjẹ wọn láwọn ò tí jẹ wọn ń fẹjọ́ àwọn sùn pé màmá yẹn wá tó jẹ́ ọmọ wọn yẹn wọ́n wá ń sunkún ó ti sú àwọn mo wá sọ fún wọn mo ní iṣẹ́ àlùjọ náà yín lẹ̀ ń ṣe yìí téèyàn bá ti dàgbà ọlọ́run Allahu allazi khalaqakum min da'f èmi ni mo dá yín nígbà kan ọ̀lẹ ni summa ja'ala min ba'di da'fin quwwatan nígbà tó dàsìkò kan mo fún yín lágbára summa ja'ala min ba'di quwwatin da'f nígbà tó bá tún dìgbà kan màá tún sọ yín dọ̀lẹ wa shaybatan máa mú ogbó wá yakhluqu ma yasha ẹ gbọ́dọ̀ wá tóbi jọ. fala taqul lahuma uffin. ọlọ́run ní gbogbo condition tó bá wù kó jẹ́ fala taqul lahuma uffin má ṣe ṣọ́ àwọn òbí ẹ̀. fala taqul lahuma uffin. wala tanharhuma wa qul lahuma qawlan karima. ọlọ́run ní ọ̀rọ̀ àpọ́nlé ni kó máa bá àwọn òbí ẹ̀ sọ. ọlọ́run wá ní gbogbo àyè tọ́lọ́run bá tó ẹ̀ sí waqfid lahuma janaha dhulli minar rahma. gbogbo àyè tọ́lọ́run bá tó ẹ̀ sí tó bá ti déwájú àwọn òbí ẹ̀ ọmọ ni ẹ ọlọ́run ní ìyá apá ẹ̀kọ́ rẹ̀ ńlẹ̀ ọba ń dọ̀bálẹ̀ yé rẹ̀ má sọ bẹ́ẹ̀ o ọba òrìṣà lọ́ba tó bá dọ́dọ̀ ìyá ẹ̀ gbé òṣàṣẹ́gbẹ́ kan ṣáàbù tó bá ti dọ́dọ̀ ìyá ẹ̀ ẹ wo fèrè àrùn tí ni kò jẹ́ kọ́ wọ́ ànábì Musa kó tètè jẹ́
wọ́n ní ó ń rálẹ̀ fún àwọn òbí àwọn àfáà náà ló tún dá wàhálà lẹ̀ ládọ̀bálẹ̀ má ṣe kinní kan má gbọ́ nǹkan tó ń sọ kinní kan kì í dọ̀bálẹ̀ ní yàtúlì múmin khairun min amali ṣáà níyàn tí wọ́n ní kó ń sin àwọn òbí ẹ̀ ni. nígbà tí ọlọ́run ọba dá ànábì wa Ádámù alayhi salatu wa salam kí lọ́lọ́run ọba ní kí ṣàìtọ́ ní ṣe fún ṣé ọlọ́run ní kò sí ni ṣé ọlọ́run ní kò sí ni kò ní kò sí. gbogbo àwọn màlẹ́kà ṣe kí ni pàṣájà dú gbogbo wọn ṣe kí ni wọ́n forí balẹ̀ ilá ìbílísà àbá ìbílísì ló kọ̀ ó ní irọ́ wọ́n ṣàfihàn ó ṣe mọ́tòmọ́tò wákàtí orí ẹ̀rọ kàfẹ́. ẹ̀ṣẹ̀ kan ṣoṣo tó ṣẹ̀ nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀ tó bá lóun ò tẹríba wà á má aṣọ ìtọ́ òun pẹ̀lú èṣù ọmọ ìyá nìyẹn ká dọ̀bálẹ̀ fáwọn òbí wa kò bà Islam wa jẹ́ ká ṣàpọ́nlé wọn kò bà Islam wa jẹ́ kò bà Islam wa jẹ́ ẹja ṣàpọ́nlé wọn wà kúrò. Ilé amúhùnmá kàmá rọ̀mà yá ní. Ọlọ́run ní tí wọ́n bá wà lọ́tọ̀ káwá máa sọ pé ọlọ́run jọ̀wọ́ bá mi kí àwọn òbí mi ju bí wọ́n ṣe kẹ́ mi kékeré lọ. Sọ nípa bẹ́ẹ̀ irú ìjókòó wa yìí kì í ṣe nǹkan tí òun dá. Bọ̀ká tó máa gbé kalẹ̀ ká rí wípé nígbà táwọn òbí yẹn tó wà láyé á ṣe kí ni àtọ́jú wọn á dùn wọ́n nínú. Lẹ́yìn tó bá wá lọ ẹ bá wá pa àwọn àbá ká máa ṣe sàárà fún wọn ó wà nǹkan tó dáa ni sàárà èyí tá a fẹ́ ṣe lẹ́nu ìsìn ẹlòmíì ti jẹ àkàrà láàárọ̀ yìí àkàrà ó ti jẹ ẹlòmíì bó ṣe ń kọjá lọ tó kàn máa yà á kàn jẹun àìmọye ẹlòmíì àgbé lọlé sàárà là ń ṣe ṣùgbọ́n ṣá àwọn òbí wa ẹ jẹ́ ká tọ́jú wọn torí pé àwọn náà wọ́n ti ṣe wàhálà àìmọye pátí tó ń pè wá síta ti jẹun ẹ̀ tóbi wa bá lọ pátí gbà mí ṣọ́ máa oúnjẹ tó ń gbé fún náà tó yẹ kó jẹ kí ló máa ṣe gbẹ̀bọ̀ wálé ọjọ́ mi ẹ̀ tẹ́ ti máa rò pé kò sí oúnjẹ wọn lálẹ́ ẹ̀dìdì wọ́n á máa bù fún yín àbí kò ṣẹlẹ̀ ọkọjá rẹ̀ ń try èmi ìfọṣọfọṣọfọṣọ púpẹ̀ kan náà ẹ yọ ó try gan ọ bàbá yẹn wọ́n gbìyànjú tó nípa bẹ́ẹ̀ ẹ jẹ́ káwa náà ká dá àwọn nǹkan yẹn padà fún un pàápàá jùlọ àwa táwọn òbí wa ṣì wà láyé ẹ jẹ́ ká sin lọ́run látara wọn ọlọ́run kó má ṣàlàyé ìgbà fẹ́ ní kankan wọn subhana rabbika wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. nísìn a fẹ́ ṣe àdúrà àwọn ọmọ nítorí àsìkò a fẹ́ ṣe àdúrà àwọn ọmọ suratu Yasin ẹyọ kan òun náà la fẹ́ ké ní ààyè yìí gbogbo ọ̀tàdé wa ń bí yìí la máa jọ ké tàbádẹ̀ ti ké a ṣe sàárẹ̀ a gbà owó mọ́ṣáláṣí ló bá ìtọrọ ẹni bá bẹ́ tọrọ láàrin ìṣẹ́jú díẹ̀ so a tọrọ so a fẹ́ ṣe àdúrà gbogbo àwọn ọmọ lápapọ̀ so kí kálukú wa náà kí a máa gbáradì kọ́lọ́n kó má ṣàlàyé ṣe ní ọ̀rọ̀. Yasin wal Qur'anil Hakim innaka laminal mursalin ala siratin mustaqim tanzilal azizir rahim لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب وبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلين إذ أرسلنا إليهم اثنين فكذبوهما وعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قل إنا تبينا بكم لئن لم تنتهوا لنرجمنكم
وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة يردن الرحمن بالضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينكرون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخلوا الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم قريب فجاءوا جميع الذين هم محضرون وآمنوا إن أصحاب الجنة هم في شكر فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم ما كنتم تكفرون ما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسكناهم على مكانتهم فما استطاعوا رجلا ولا يرجعون ومن نعمره نكسه في الكفر فلا يأكلون وما نعشر وما ينبغي له إنه إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللنا لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب فلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون ولا يحزنك قولهم إنا نعلم ما يشركون وما يعلنون ولم ير الإنسان أنا خلقنا له مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللنا لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب فلا يشكرون يقضي من دون الله ذاتا لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ويسرون ما يبنون ولم ير الإنسان أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا فلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض من أنفسهم ومما لا يعلمون وليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون وسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين. ẹ jẹ́ ká sọ pé àmín. ẹ jẹ́ ká sọ pé àmín. Odidi Suratu Yasin òun náà ni a ti kà yìí. Ní gbàgbọ́ àwọn ẹlòmíì wọ́n gbà pé tábà ti sa odidi Al-Qur'an àdúrà ọ̀tí ìgbà. Ṣùgbọ́n Suratu Yasin ẹyọkan yìí pẹ̀lú ìgbàgbọ́ ó tó gbogbo Nàìjíríà jẹ. Ká má tó wá sọ pé Ìjẹ̀bú-Òde. Àwọn bàbá wọn ní òun ní ọkàn Al-Qur'an. Likulli shay'in qalb. وقلب القرآن سورة ياسين bàbá Ọlọ́run jàre yín pẹ́ ẹ̀sìn yé yín lẹ ṣe mọ̀ fóun náà lọ́kàn Al-Qur'an Ọlọ́run kó wá wọlá Suratu Yasin tá a kà yìí Ọlọ́run máṣálá ìgbàdúrà wa Ọlọ́run máṣálá ìgbàdúrà wa Ọlọ́run máṣálá ìgbàdúrà wa tó kí gbogbo wa ká wá ṣe sàárà àdúrà náà torí àsìkò à ń lọ jímọ̀ ká wá ṣe àdúrà náà bàbá látọ̀dọ̀ yín ni màá ti kọ́kọ́ gba owó sàárà àdúrà náà bá ti rí mi tí bàbá bá ti wá dá mi lóhùn kí gbogbo àwa tó kù náà ká máa mú bọ̀ ká máa sọ pé mo gbé kádàrá mi sọ́dọ̀ rẹ Olúwa mo gbé kádàrá mi sàárà àdúrà tá a ṣe tí gbogbo àwọn ọmọ lápapọ̀ ká máa mú wa pé àyàfàdúrà mo gbé kádàrá mi sọ́dọ̀ rẹ Olúwa.
náà sọ tiẹ̀ pé. mo gbé kádàrá mi sọ́dọ̀ rẹ Olúwa. mo gbé kádàrá mi sọ́dọ̀ rẹ Olúwa. ọgbà òrà àyàfàdúrà. mo gbé kádàrá mi sọ́dọ̀ rẹ Olúwa. kọ́ndíṣọ̀n òkun máa ń pọ̀ wọ́n lè ní tó bá gbé sílẹ̀ ń bì òkun wọ́n lè ní má jẹ́ kó kan lẹ̀ má gbé sókè má gbé síwájú ṣùgbọ́n àdúrà kò ní kọ́ndíṣọ̀n kankan. mo gbé kádàrá mi sọ́dọ̀ rẹ Olúwa. ọgbà òrà àyàfàdúrà. mo gbé kádàrá mi sọ́dọ̀ rẹ Olúwa. ẹnu wá sí mi pé mo gbé kádàrá mi sọ́dọ̀ rẹ Olúwa. mo gbé kádàrá mi sọ́dọ̀ rẹ Olúwa. ọ̀pọ̀ ògùn àyàfàdúrà. mo gbé kádàrá mi sọ́dọ̀ rẹ Olúwa. jọ̀wọ́ mi tí mo tẹ ọwọ́ àdúrà. màmá jẹ́ ká lómi kò rọ̀bì aláwọ̀. màmá jẹ́ ká lómi kò rọ̀bì aláwọ̀. màmá jẹ́ ká lómi kò rọ̀bì aláwọ̀. ọwọ́ mi tí mo tẹ́ ọwọ́ àdúrà. màmá jẹ́ ká lómi kò rọ̀bì aláwọ̀. ọba tí ń kọ kádàrá kọ tèmi sí rè. ọba tí ń kọ kádàrá kọ tèmi sí rè. nígbà tó ń kọ kádàrá kò pẹ́ nígbà tó mọ́. ọba tí ń kọ kádàrá kọ tèmi sí rè. màmá jẹ́ ń sùn kàn bẹ̀rọ̀ ọba náà lọ́wọ́. màmá jẹ́ ń sùn kàn bẹ̀rọ̀ ọba náà lọ́wọ́. ẹkùn alẹ́ ẹkùn ọ̀sán ẹkùn òwúrọ̀. àtẹ̀kùn ìyálẹ̀ ká ṣẹ̀jẹ̀ ẹkùn lẹ́kùn jẹ́. àbọ̀ rẹ̀ lẹ́ ànábì Muhammad. màmá jẹ́ ń sùn kàn níbẹ̀rọ̀ ọba náà lọ́wọ́. ọlọ́run máa ṣàlàyé gbàdúrà wa. ọlọ́run máa ṣàlàyé gbàdúrà wa. àdúrà tá a ṣe lọ́sàn-án ọlọ́run jẹ́ àmọ̀ sí dáadáa. gbogbo ohun tí tẹ́lẹ̀ ọlọ́run kó máa wà dà ọlọ́run kó wọlé àjímọ̀ tèmi gbogbo ohun tí à ń tọrọ ọlọ́run máa ṣàlàyé. èmi máa ń ṣe nǹkan kan bí àdúrà mi kì í jẹ́ káròyé mi pọ̀ màá kàn béèrè nǹkan bíi méjì màá dẹ̀ fọkàn sí. tí àròyé bá ti pọ̀ jù mo fẹ́lẹ̀ ọlọ́run ń ṣọba idán kan máa wẹ̀ gbogbo gbà tó bá ti wà ń bí àdúrà fi àdúrà yẹn sọrí nǹkan kan ọlọ́run gbogbo ohun tó ń kẹ́ni kankan wa tá a tọrọ lọ́sàn-án ọlọ́run má ṣàlàyé gbàdúrà wa ọlọ́run bá wa fi sílẹ̀ gbígbà ọlọ́run má fi sílẹ̀ kíkọ́ ọlọ́run kó wọlá rí pé torí gbà bẹ́ ṣe tọ́ lọ́hùn la ṣe ń kánjú láti ṣàdúrà yìí ọlọ́run má ṣàlàyé gbàdúrà ní kankan táwọn bá jókòó táwọn ní ká ṣe di 1:30 ká máa sáré lọ jímọ̀ ọlọ́run kọ́ máa wò wá ni pé wọ́n máa mọ̀ wí gan wí sí lọ torí owó wé lọ so ọlọ́run wọlá bẹ́ẹ̀ náà pé a fẹ́ lọ ṣe ti wọ ọlọ́run láṣẹ wò pé ìwọ̀n bá tá a ṣe yìí tó ọlọ́run wọlá bẹ́ẹ̀ náà má ṣàlàyé ṣe tẹnu kankan wa ọlọ́run kó gbàdúrà ẹni kankan wa bàbá àbí owó ìtọrọ tí màmá wa tí wọ́n múlẹ̀ wọ́n ní kábàá fi bẹ́ẹ̀ lọ́run fún màmá wa grandma ọlọ́run má ṣàlàyé gbàdúrà yín ọlọ́run má padà lẹ́yìn yín ẹni àdúrà ni bá a bẹ lọ́run fún yín mo gbọ́ lẹ́nu bàbá mi aláìjì kí ọmọ àdúrà kan ṣèpè wọn gàrí kan ṣàdúrà wọn màmá wa ẹni àdúrà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ti wá ní ká ṣàdúrà fún yín ọlọ́run má ṣàlàyé máa gbàdúrà yín lọ́wọ́ má padà lẹ́yìn yín wọlé ìdá ìdá tàdúrà yín bá ti wá ń gbà gbogbo àwọn ọmọ yín ọlọ́run kó gbàdúrà wọn. gbàdúrà wọn wọlé láhàwọlé wọlé kò wọ́dà màmá wa yín tẹ́ ṣàdúrà fún wọn náà ọlọ́run má ṣàlàyé gbàdúrà yín má padà lẹ́yìn yín wọlé ìdá ìlọ́wọ́ kí kálukú wa náà tá a bá fẹ́ tọrọ gbogbo wa náà ká máa tọrọ ká dà níyàn
ìpè gbogbo ohun tí mo fẹ́ ó ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọba ńlá. Ọlọ́run gbogbo ohun tí mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba ńlá. Ọlọ́run jọ̀wọ́ wá fi lé. báwo ni ọ̀padà wá tó fẹ́ tọrọ kankan nǹkan tó fẹ́ tọrọ ẹ̀kan sọ tó máa bọ̀ wá. ó bẹ lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́. Gbogbo ohun tí mo fẹ́ ó ń bẹ lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́. màmá wa ẹjẹ́ gbígbó lórí mo ti ní kẹ́rì kọ̀ọ̀kan wọ́n ní Ọlọ́run tó fún wa lé ní ṣe ní rọrùn ká tún fọ̀ lálẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ní ṣe rọrùn Ọlọ́run ṣọlá náà ní rọrùn má jà rí bèèdè yéèdè gbogbo ohun tí mo fẹ́ wọ́n náà máa mú tiẹ̀ mú tiẹ̀. Ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́. Gbogbo ohun tí mo fẹ́ ó ń bẹ lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́. Gbogbo ohun tí mo fẹ́ ó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́. àwọn ọmọ àgbà wọn ní kí tún yẹlẹ iná sókè wọn náà wọ disturb ọrìn àti ṣùgbọ́n ìfẹ́ tó ti wà nínú ẹbí Ọlọ́run má yọ kúrò lára wọn. gbogbo ohun tí mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba ńlá Ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́. Ọlọ́run gbogbo ohun tí mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba ńlá Ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́. Ọlọ́run má ṣàlàyé gbàdúrà wa. Ọlọ́run má ṣàlàyé gbàdúrà wa. Ọlọ́run má ṣàlàyé gbàdúrà wa. gbogbo ohun tá à ń fẹ́ lóore Ọlọ́run má ṣàlàyé ṣe fún wa náà. ẹ̀dá lè fúnyàn ní nǹkan tó ní Ọlọ́run ló máa ń fúnyàn ní nǹkan tó bá ní. Ọlọ́run gbogbo ohun tá à ń fẹ́ má ṣàlàyé ṣe fẹ́ ní kankan wa. tó bá sọ pé o lè gbọ́ bùkátà èèyàn tó bá padà wá lẹ́ẹ̀mẹwàá á sùn ẹ̀ bọ̀dá mi bọ̀dá ṣé bí mo ti rẹ̀ lọ́wọ́ ó tún pè again mo ti ṣùgbọ́n Ọlọ́run òun ni yasalu man fi samawati wal ardi kullu yawmin huwa fi sha'n tó bá pọ̀ Ọlọ́run ní 50 times in a day ó sì máa dáhùn. Sọfọ́lọ́ lọ́dọ̀ tí mo fẹ́ ó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́. Ọlọ́run má ṣàlàyé gbàdúrà ẹni kankan. Ọlọ́run má padà lẹ́yìn wa. Ọlọ́run kó ṣàánú wa. Ọlọ́run ìjà wa àtúnṣe Ọlọ́run má jẹ́ ó parí Ọlọ́run. Má jẹ́ àjò oúnjẹ ọ̀tá wa. Àjà tó kù tó ń dá ń ta wá ní ọ̀tá ògbóúnjẹ lẹ̀. Ọ̀rẹ́ ògbóúnjẹ lẹ̀ ọ̀tá ló gbóúnjẹ ó fẹ́ jẹ oúnjẹ ọ̀tá tó bá fi poison sí okú nìyẹn. Sọ fọ́lọ́run pé Ọlọ́run mi ìfóúnjẹ ọ̀tá èmi mi ò fóúnjẹ ọ̀tá Ọlọ́run má jẹ́ ń jẹ oúnjẹ ọ̀tá mi Ọlọ́run má jẹ́ kébi pa mí débi pé má jẹ oúnjẹ ọ̀tá mi Ọlọ́run má ṣàlàyé ṣe bẹ́ẹ̀ wọlé ànábì wa Muhammad wọlé la ilaha illallah kì í ṣe ògbérò ni wọ́n fi ń jẹ oúnjẹ ọ̀tá ẹ̀ ẹni tó ń jẹ oúnjẹ ọ̀tá ẹ̀ ti gbà fún Ọlọ́run kò dé ìjà sìnkú ṣóńgùn lọ́rẹ̀ Ọlọ́run má jẹ́ àjò oúnjẹ ọ̀tá wa má jẹ́ kébi pa wá débi pé oúnjẹ ọ̀tá ló kù tá à ń dè máa lọ jẹ Ọlọ́run má ṣe bẹ́ẹ̀ fún wa wọlé agbára Ọlọ́run wọlé ògùn ẹ̀ wọlé la ilaha illallah ikú àṣírí Ọlọ́run má ṣàlàyé ṣe ní ọ̀rọ̀ wa Ọlọ́run kó gbàdúrà ẹnì kankan wa wọlé agbára Ọlọ́run wọlé ògùn ẹ̀ wọlé aláhàwùlá. owó mọ́ṣáláṣí ni ó kù wákàtí ó máa ń dá tó fún máa ń gbowó mọ́ṣáláṣí yẹn. ẹja kàdá sí tọ́lọ́run ọba torí ànábì oníṣẹ́ ńlá ẹja sí tọ́lọ́run ọba àrímọ̀rí ìlò àríbá ti ṣe ẹja sí tọ́lọ́run ọba gbogbo wa ẹjẹ́ kàdá sí tọ́lọ́run ọba torí ànábì oníṣẹ́ ńlá ẹja sí tọ́lọ́run ọba àrímọ̀rí ìlò àríbá ti ṣe ẹja sí tọ́lọ́run ọba gbogbo wa ẹ jẹ́ ká dá sí ìtọ́lọ́run ọba ẹ̀yà dábì oníṣẹ́ ńlá ẹ̀yà dá sí ìtọ́lọ́run ọba àrínà rí ìlò àrínà ti ṣe ẹ̀yà dá sí ìtọ́lọ́run ọba àrínà rí ìlò àrínà. bàbá wa ẹ jẹ́ ká dá sí ìtọ́lọ́run ọba ẹ̀yà dábì oníṣẹ́ ńlá
Bíyàn dá àsìkò lóhùn ọba, àrínà ìlò àríbá ti ṣe. Bíyàn dá àsìkò lóhùn ọba, àrínà ìlò àríbá ti ṣe. Ọlọ́run máa ṣàlàyé gbàdúrà ní kọ̀ọ̀kan wọn. Ọlọ́run ọ̀pọ̀ ọ̀la kan ọlọ́run ọ̀la ògùn ọ̀la subhana rabbika ọ̀lẹ́ ìjà tí wọ́n yà síkú wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ní ìsìn abẹ́ṣe rọ́bà náà Alhaji wa Abdulkabir mo fẹ́ kí wá ṣe vote of thanks kẹ́kí àwọn èèyàn kí wá ṣe vote of thanks so ká wá ṣe rọ́bà náà ọlọ́run máa ṣàlàyé ṣe rọrùn. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Alhamdulillah. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. láti ẹnu ní Ògúnlẹ̀yìn tó wà lórí ìdókòwò wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ìyàwó lẹ́yìn àwọn àfà, adúpẹ́ lọ́wọ́ gbogbo jọmọ́, adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alásàlátù, adúpẹ́ lọ́wọ́ gbogbo Abẹ́nifẹ́re tí wọ́n wá tí wọ́n fi táìmù wọn sílẹ̀ tí wọ́n bá wa ṣe àdúrà tá a ṣe fáwọn òbí wa lónìí. Àwọn òbí wa náà Ọlọ́run bá àfọ̀mọ́ kẹ́ wọn, Ọlọ́run tí ó ti gbàgbọ́ wọn, Ọlọ́run àtúbọ̀ máa kẹ́ wọn jù bẹ́ẹ̀. Ẹ̀yìn tó fi sílẹ̀ náà ò ní jẹ́ kó bàjẹ́ láéláé, ẹ̀yìn yẹn ò bàjẹ́ kò dẹ̀ ní bàjẹ́ láéláé. Adúpẹ́ lọ́wọ́ àfà ní gbogbo ìgbà, tọ́lọ́mọ bá ń ṣọmọ ẹ̀yìn ló máa ń pè, tóníyàwó bá ń ṣèyàwó ẹ̀hàn àfà náà rà máa pè, ẹ̀kú dídì tí olókùn náà ẹ̀hàn àfà náà rà máa pè. Ọlọ́run á jẹ́ ká máa rí yín pé o, Ọlọ́run ẹ̀yin tẹ́ fi iṣẹ́ yín lẹ̀ tẹ́ ń gbọ́ tẹni ẹlẹ́ni tẹ́ ń ṣiṣẹ́ Olúwa, Ọlọ́run á ṣiṣẹ́ tì yín náà. Kò sí báyìí fẹ́ dúpẹ́ tán, Ọlọ́run á bá a dúpẹ́ lọ́wọ́ yín. Látẹnu olórí ẹbí lẹ́ẹ̀kan sí, a dúpẹ́ lọ́wọ́ gbogbo wa o, ẹ ṣé wù ú. Thank you very much, sir. Ọ̀tọ̀ Ọlọ́run jẹ́ ó dáa. Ọlọ́run má torí pa ìwà fẹ̀dẹ̀ má jẹ́ kọ́ òun wá bàjẹ́. Ìjà ìrọ̀bánà. Allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Rabbana muslimna wa alayna bis-salihin. Allahumma arzuqna bi kalimati la ilaha illallah. Muhammadur rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah. Muhammadur rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Alhamdulillah rabbil alamin. Ma ṣe yìí là ṣe máa.